Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa. Ọ̀dẹ̀ ọ̀dùn bí? Ṣàlàáfíà la bá yín? Ṣàlàáfíà la bá gbogbo lé? Still on the matter, Yorùbá nation náà ṣì ni o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Ní báyìí, ọ̀rọ̀ ti kọjá bá ṣe rò ó. Ọ̀rọ̀ ti kọjá bá ṣe rò ó. Àwọn ènìyàn ti jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ti ní 1st of August pé àwọn ò bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣeré o. Pé àwọn ò bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣeré. Pé lè ti kọjá àwàdà. Pé bí kú ló lóko ni o, bí tàkúté ni o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa gbà lọ́jọ́ tá à ń wí yìí. Àwọn èèyàn ti tú jáde, wọ́n ti tú yáyá, wọ́n ti tú yàyà pé a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè Yorùbá yìí lóní dandandan láìpẹ́ láì jìyàn, láìpẹ́ láì jìnà. Ní báyìí, àwọn àjọ NLC wọ́n ti jáde síta o. Wọ́n dẹ̀ kọ lẹ́tà ńlá sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn àjọ NLC wọ́n máa ṣèkìlọ̀ ńlá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ̀. Látàrí bí ìlú tó ṣe kan gógó, bí àwọn ènìyàn ṣe ń kú lọ́tún tí wọ́n ń kú lósì, tẹ́bí dẹ̀ sì ń lu àwọn ènìyàn pa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ tètè ṣe kẹ́ dá àwọn ènìyàn wọ̀nyí lóhùn. Ebi ń pa aráàlú, ìyà ń jẹ ará ìlú. Ohun tí àwọn àjọ NLC tán fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rèé. Pé ebi ń pa àwọn ará ìlú sẹ̀, ìyà ń jẹ àwọn ará ìlú sẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí ìyà yìí jẹ wá gbé. Ariwo tí àwọn èèyàn ń pa, tí àwọn àjọ NLC tí wọ́n rán lẹ́tà ńlá sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù. Nǹkan táwa náà wá ń sọ nìyẹn o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, àti sọ tó o. Ní báyìí, àwọn ènìyàn, inú àwọn ènìyàn ò dùn. Àwọn èèyàn ń bínú, bó ṣe ń bínú lọ́tún ni wọ́n ń bínú lósì. Wọ́n ń pariwo wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èéṣe tí ẹ̀yin fi sọ wípé ẹ̀ ní pínlú yìí? Kí ló dé tí ẹ ṣe fẹ́ kí àwọn ọmọ Yorùbá lọ? Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí, gbogbo wa náà dẹ̀ la mọ̀ pé àwọn Fúlàní wọn ń ṣe àwọn ènìyàn téèyàn lè bá ṣọ̀rẹ́. Àti sọ títí tí wọ́n lẹ́nu wá ń rùn. Bẹ́ẹ̀ ni, wọ́n ń ṣe àwọn ènìyàn, wọ́n ń ṣe lára àwọn èèyàn téèyàn lè bá ṣọ̀rẹ́ rárá. Àwọn tó ti jáde síta, tó ti pariwo síta wípé bàbá àwọn Utumadam Fodio ti sọ fáwọn wípé kí káwọn lọ occupy, káwọn lọ gba ilẹ̀ àwọn. Pé àwọn làwọn ní ilẹ̀. Wọ́n dẹ̀ ti gbàgbé wípé Tolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ àtàwọn tán tẹ̀dó sínú rẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà rí gbogbo bí àwọn ará bíi ṣe ń wá bọ́n yẹn máa fa wàhálà, tó fẹ́ da gbogbo ẹ̀rú, tí wọ́n fẹ́ make sure wípé àwọn èèyàn wọn ò rí iwájú lọ, wọn ò rẹ́yìn lọ. Ní báyìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà wọ́n ti jáde síta, wọ́n dẹ̀ ti bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé torí Ọlọ́run
tamper justice with mercy. Tamper justice with mercy torí ọlọ́run ẹ ṣàánú àwọn ọmọ wa, torí ọlọ́run ẹ ṣàánú ajé, ìyà yìí ti pọ̀ jù. Ẹ̀yin ènìyàn mi, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìwọ lè máa rí jájẹ o, ìwọ lè máa jẹun ẹ̀mẹ́ta lójúmọ́, ṣùgbọ́n àwọn kan wà o tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan lójúmọ́ gan wọn ò tí ì rí jẹ, ẹ wá sọ̀rọ̀ ẹ̀mejì. Àwọn èèyàn ń bínú, àwọn èèyàn ń ṣẹ́ èpè gidi ni o. Àwọn àjọ NLC ti jáde síta pé bàbá Bọ́lá Ahmed Tinubu eléyìí tarí ó kọjá ìfaradà. Báwọn èèyàn ṣe ń pariwo tán yẹn ń sunkún ni àwọn èèyàn ń dákú látàrí wípé wọn ò rí owó tí wọn yóò fi ra oúnjẹ jẹ. Ṣé iná ń gbọ́ báyìí? Kò sówó tó fi máa ra oúnjẹ jẹ. Ìwọ tí èyí rí oúnjẹ jẹ, ọkàn ẹ balẹ̀. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Ó ṣẹ̀ṣẹ̀ pọ́dún kan ni o táwọn ará bí ìwọ orí oyè. Ṣé náà rí yàtá tán fi ń jẹ wá? Ọdún kan péré. Wọ́n ní ìlú ò dá, ìlú ò lọ́gbọ́n, kò sówó. Ààrẹ orílẹ̀-èdè lọ ra private jet o, $100 million. Ẹ̀yin ènìyàn, ṣé bá ṣe fẹ́ máa bá lọ rí? Awíwíwí asọ̀sọ̀sọ̀, ẹ dìbò fún Yorùbá nation sẹ́. Òun nìkan ni ọ̀nà àbáyọ. Òun nìkan ni ọ̀nà àbáyọ. Kólúkálùkù tètè jí o, ají kẹ má sùn. Yorùbá nation nìkan ló lè ṣe. Ní báyìí àwọn ènìyàn ń pariwo ebi lọ́tún, wọ́n ń pariwo ebi lósì. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Ìyà yìí pọ̀ jù, ebi yìí pọ̀ jù, pípànìyàn yìí pọ̀ jù. Ní àìpẹ́ yìí ni àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kan jáde síta. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọ́n ń kó àwọn èèyàn wọn, tó ń kó àwọn èèyàn wọnú ilẹ̀ Yorùbá nínú igbó wa pé kán máa pa àwọn èèyàn, kán máa jí àwọn èèyàn gbé. Ó ga o, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Àwọn èèyàn pariwo síta pé ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Tó fi jẹ́ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu bá ṣe sọ ẹ bá wa tètè pìlú yìí, kólúkálùkù lè tètè lọ́nlọ́ ẹ̀. Kò sẹ́nibọ́dì tó sọ̀rọ̀. Kò sẹ́nikẹ́ni tó sọ̀rọ̀ o. Ìdí ní táwa fi ń pariwo pé no going back lọ̀rọ̀ yìí sẹ́. Pé no going back náà ṣe ni. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀. Because a ti rí wọn, a ti rí pé kò sí nǹkan kan tí wọ́n Nàìjíríà lè ṣe fún yàn. Àfọlọ́ Ọlọ́run. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Kí ló dé tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn kan àtẹ̀láwọn kan lẹ̀ tó fi jẹ́ wípé tá bá ń sọ̀rọ̀ bí nǹkan ṣe fẹ́ da, nǹkan míì làwọn máa sọ. Nǹkan míì ẹjọ́ míì lọ́mọ máa bá wa rò. Ó ti wá dójú ẹ̀ báyìí o. Kò sí ṣíṣe, kò sáìṣe. Kò sí ṣíṣe, kò sáìṣe. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀. All right, my brother, my sister, this is exactly the piece that I've brought to you right now onto this one. Yoruba nation is the only solution, either they like it or not. Yoruba nation, láfẹ́, Yoruba nation, nìkan ló lè ṣe. All right, my brother, my sister, exactly what it is.
Until I come your way next time, if this is your first time of joining us on this channel, try as much as possible to subscribe, like, share. Until I come your way next time, I say bye for now.